إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. ọ̀rọ̀ ọmọ àlùbárísì tó nínú oúnjẹ àlùbárísì yẹn, òun ni ó sọ ọ̀rọ̀ kan tí ó ti pẹ́ díẹ̀ báyìí. So lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọ̀rọ̀ yẹn tó wá jáde tó wá tó di nǹkan tí àwọn èèyàn wá ń share lórí social media káàkiri. Àwọn kan náà èmi máa ti ń rí ọmọ yẹn tipẹ́ náà, máa ti ń rí dáadáa náà tí máa ń ṣe àwọn nǹkan tí máa ń sọ tí máa ń pè wó léléyìí. Èmi máa ń rò bóyá ó ń ṣe kọ́mẹ́dì ni, máa ń jọ bí àwọn tí máa ń ṣe kọ́mẹ́dì yẹn lójú tèmi. Èmi wá mọ̀ pé àáfàá náà ni òun náà, nínú àwọn máa sọ láti àwọn fámìlì sọ láti yẹn ni. So wọ́n wá rí pé òun náà máa ń ṣe wáàsí, wọ́n máa ń pè káàkiri òde mọ́lúdì, àwọn pàtí fàájì inú kọ́ńpáùndì báyìí tí máa ń sọ̀rọ̀ kíní kan dátà, kíní kan mẹ́gábáìtì, kíní kan tẹ́rábáìtì, kíní kan kóòdì kankan yẹn bí ọ̀rọ̀ àwọn ṣájẹ́. So wọ́n ilé máa ń sọ àwọn nǹkan ni. Òun ló wá sọ̀rọ̀ nígbà tí ń rojọ́ rẹ̀ níbi tí ti ń ṣe dáwà tí òun ṣe wáàsí. Ó wá ka àyà kan, àwọn ka àyà yìí fún Suratul Maida, Quran chapter 5 verse 27. Wọ́n wá ka àyà yẹn fún. Àyà náà sọ báyìí, Allah sọ báyìí náà àyà náà pé Bismillahirrahmanirrahim. Allah ní watlu alayhim naba ibn Adama bilhaq إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. Àyà yìí ni wọ́n kà fún níbi tí Allah sọ fún Ànábì kí watlu alayhim, wá kà fáwọn èèyàn, sọ yín pé sọ fún wọn naba ibn Adama bilhaq, sọ reality ìtàn àwọn ọmọ Ànábì Ádámà, sọ fún àwọn èèyàn ni. Ìsìkọ́rọ̀bá kùrùbánà, nígbà táwọn méjèèjì fẹ́ súnmọ́ Allah tí wọ́n fẹ́ ṣe sacrifice fún Allah. Ó ti yé báyìí ní ìsinmi kùrùbánà pẹ̀lú pèsè tí wọ́n pèsè kalẹ̀ lásìkò tí wọ́n bá fẹ́ ṣe sàárà. Wọ́n ṣe àwọn nǹkan sàárà, wọ́n wá prepare síbì kan nígbà tí yẹn gbé nǹkan sínú igbá lápèjúwe. Eléyìí tó jọ bí wọ́n ṣe máa ń gbé pèsè ẹbọ bí tilẹ̀ Yorùbá náà. So àwọn máa provide nǹkan kan bí sàárà kan tó fẹ́ ṣe, wọ́n á gbé sínú ibì kan. Nǹkan tí wọ́n máa ń lò lásìkò tiwọn, bóyá wọ́n ní igbá àbí wọ́n ń lo abọ́, àwọn ò mọ̀gbà náà. Àṣírí àkọọ́lẹ̀ bóyá igbá ni wọ́n ń lò àbí wọ́n ń lo ike àbí wọ́n ń lo báàfù. Ohun tí wọ́n bá ṣàrí kí wọ́n lò ńgbà náà dé. So wọ́n máa ń pèsè sàárà tiwọn sínú ibì kan, wọ́n wá gbé kalẹ̀, wọ́n wá ṣàdúrà sí. Instantly ni àwọn máa ń rí gbígbàdúrà tiwọn. Instantly ni wọ́n máa ń rí gbígbàdúrà lásìkò tí Ànábì Ádámà àtàwọn ọmọ ẹ̀ náà. Nígbà ní tí wọ́n bá ṣàdúrà, tádúrà wọn bá gbà, instantly iná sọ̀kalẹ̀ láti sánmọ̀, iná máa là láti sánmọ̀ gbúrò, yóò là, yóò pa nǹkan tí wọ́n provide yẹn, iná á jó lẹ́sẹ̀kẹsẹ̀, nǹkan yẹn á parẹ́. So iná á jó nǹkan yẹn di gúrúgúrú, á parẹ́ nínú abọ́ yẹn lẹ́ẹ̀kan náà. Èyí títí ò bá ti gbà, iná ò ní jó kíní yẹn, kò ní sí iná ń bẹ̀. Bí àwọn ẹyẹ
bí àwọn igun àwọn àṣà ni wọ́n jẹ kíní yẹn. Allah wá ní kí Ànábì sọ ìtàn náà fáwa tó kù tá ń gbọ́ pé kó sọ story yẹn nípa ọmọ Ànábì Ádámù méjèèjì kó sọ fún wa tá ń pè ní Kọ́bílà àti Ábílà. So Ábílà àti Kọ́bílà, Allah wá ní sọ fáwọn èèyàn nípa ohun tó ṣẹlẹ̀ láàrin wọn ìgbà táwọn méjèèjì ṣe kíni tí wọ́n gbé ìpèsè àdúrà tiwọn. Fatukubbila min adihima, wọ́n wá gba gbígbà àdúrà ẹnìkan náà méjèèjì torí lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n máa rí gbàdúrà àdúrà tẹnìkan gbà instantly. Walam yutaqabbal minal akhari, so ìkejì ò rí gbígbà àdúrà sàárà tó ṣe kíní ohun tó gbé kò disappear kankan ò ṣe. Ànábì náà sọ ìtàn yẹn náà nínú ó wà nínú Riyadu Salihin nígbà tá Ànábì ń sọ pé àwọn kan tí wọ́n dé ṣáájú wa tí wọ́n ṣáájú táwọn bá ṣàdúrà wọ́n á gbé sacrifice, wọ́n á gbé bí sàárà wọ́n á gbé síbi kan, wọ́n á gbé lẹ̀ báyìí iná dẹ̀là láti sánmà á wá gbé nǹkan náà lọ. So àsìkò Ànábì Ádámù ní ìgbà náà. Naam, Allah wá ní ká Ànábì sọ ìtàn yẹn fún wa nípa pé wọ́n gba sàárà ẹnìkan wọn gba sàárà ẹnìkejì. So ìkejì tí wọ́n gba sàárà inú wa bí ó wá ń pẹ̀ gan ẹnìkejì tí wọ́n gba sàárà tiẹ̀ ló wá ní la'aqtulannaka, wallahi máa dẹ̀ pa ẹ́ fún nǹkan tí tó rò bóyá àdúrà ẹ gbà tínú ẹ ń dùn yẹn, sì pa ẹ́ dànù. Ẹnìyẹn wá ń fún un lésì ó ní innama yataqabbalu Allahu minal muttaqin, Allah ní máa ń gba sàárà lọ́dọ̀ àwọn tí bá ń páyà rẹ̀, òun ló máa ń gbà kí n ṣe òun lòun fọ́ sàárà gbà. La'in basata ilayya yadaka la taqtulani, tó bá fi lè open ọwọ́ ẹ̀ tó fi ọwọ́ rẹ̀ tó fi pa mí, tó gbéwọ́ sókè láti pa mí, ma ana bibasitin yadiya ilayka li aqtulaka, èmi ò ní mú fàníṣ ọwọ́ mi láti gbèrò pé mo fẹ́ pa èmi ò ní ṣe bẹ́ẹ̀ fún ẹ, pa mí tó bá wùn ẹ́ kí o pa mí. Ó wá ní inni akhafu Allaha rabbal alamin, because òun tóun ẹ̀rí I fear Allah, the Lord of the worlds, òun fear Allah tóun. Nǹkan tí àyá Al-Qur'ani yìí tí Allah ń sọ fún wa ń bẹ̀ ni pé kí ni o ká Ànábì ká fún wa kó kabẹ̀ yẹn fún wa nípa ohun tó ṣẹlẹ̀ láàrin Haruna àti Ábílà àti Kọ́bílà. Ẹ wá gbọ́ nǹkan tí ọmọ àlùbárì sí yẹn wá tú àyà yẹn sí, torí nígbà tóun tú àwọn tí wọ́n gbé fídíò ẹ̀ wọn gbé fídíò yẹn tán, wọ́n tú nítú pé ń sọ̀rọ̀ ń pa pé òun sọ̀rọ̀ pé kéèyàn máa gbẹbọ. Ẹ jẹ́ kí ẹ̀yin náà gbọ́ bẹ̀yẹn náà fún ara yín náà. Ábílà àti Hábílà fíìmù tó ṣẹlẹ̀ láàrin wọn Ọlọ́run wá bẹ́ẹ̀ fi kọ́ wa lẹ́kọ̀ọ́. Àwọn méjèèjì wọ́n gbé kùbánù lọ́wọ́jú Ọlọ́run. Fatukubbila min ahadihima. Ìsìnkọ́wé àbá kùbánù. Àwọn méjèèjì gbé ìpèsè. Kò síbi tí ò sí ìpèsè, ìpèsè ti wà tipẹ́. Ẹ̀yin tẹ́ ẹ bá jó ní làákàyè ẹ kọ́kọ́ gbọ́ nǹkan tó sọ mí báyìí náà. Bí ẹ bá ń fi làákàyè tẹ̀lé yẹn lọ, àwọn tó bá ń lísìn tí yẹn orí wọn ò ṣáà kú wọn ẹ̀dẹ̀ gọ̀. Ìgbà tó ń sọ̀rọ̀ débi pé àwọn méjèèjì gbé ìpèsè déwájú Ọlọ́run, ó tẹ̀ já sí pé kò ń ṣe pé wọ́n gbé lọ sọ́dọ̀ Ọlọ́run kankan. So wọ́n prepare kalẹ̀, wọ́n gbé sáàyè kan tó máa ń gbé sí ní débọ̀t. A ṣáà mọ̀ pé bẹ́ẹ̀ ni sàárà ti máa ń gbàdé. Ó wá sọ débi pé wọ́n gbé pèsè, ó wá tẹ pọ́ọ̀sì, àwọn yẹn wá ń pariwo, ó wá sọ pé ìpèsè ti wà tipẹ́, ẹbọ ti wà tipẹ́ mi sọ. So ó dàbẹ̀ ní kébi tí wọ́n kọ́ ti ọ̀rọ̀ ẹ̀ sí nìyẹn, láwọn tí wọ́n kọ́ ti ọ̀rọ̀ tí wọ́n ń play ẹ gbọ́ tán ná. Bí o bá sì jẹ́ èèyàn yóò gbé ìpèsè. Inú fẹ́ lọ́wọ́ ọkùnrin bá náà. Sáàdù ń bẹ tó pọ̀ fọ́ọ̀mù. Ṣé ti rí nísìn inú gbólóhùn tí ń sọ ọ̀rọ̀ tí ń sọ bọ̀ ó ní ìpèsè ti wà tipẹ́. Nínú ẹni tó bá ti ṣe jálàbí rí tó bá jáde tó bá kàn tán àwọn àníyàn kàn tán àwọn jáse ní jẹ́ bẹ́ẹ̀. Tó bá mọ slogan tí wọ́n máa ń lò tá bá fẹ́ sọ̀rọ̀ pé ìyẹn gbẹ́bọ rí àánú gbé záàdù ni. Kẹ́límà záàdù náà la máa ń lò fún kùrùbánù gbà mí. Èmi ò gbẹ́bọ rí o, ìgbé rí o, ṣùgbọ́n mo ti sìn yẹn lọ gbé rí, tájọ lọ gbé sórí ta, mo sìn lọ, èmi ta kété sẹ́yìn òun lọ gbé sí títí junction, àjọ lọ ní bí aago 9 alẹ́. So
tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ ẹbọ náà záàdù náà ni wọ́n máa ń lò kẹ́límà záàdù náà ni a máa ń lò pé ó fẹ́ gbé záàdù lálẹ́ yìí mo ti sìn yàn lọ bí ẹ̀kan bí ẹ̀méjì kọ́ ò kì í ṣe ẹ̀kan ó dàbí ẹ̀méjì ni mo ti sìn yàn lọ rí tí wọ́n lọ gbé záàdù dáadáa ìkan gbé kan záàdù tiẹ̀ kéré ẹnì kejì yẹn záàdù tiẹ̀ tóbi gan tó yẹ pé àwọn kan tí ń bẹnu gbá wọn tó bá gbé fún wa àwa mẹ́rin márùn mẹ́fà á jẹ ayò ní nǹkan tó gbé ní pèsè ní ẹ̀bẹ̀ àwọn àgbà so nǹkan tí ń sọ yé mi dáadáa ni so kẹ́límà záàdù tó lò ní àwọn yẹn wá pariwo záàdù kùrùbán àwọn yẹn pariwo ń bẹ̀ òun náà ti wá rí pọ́rọ̀ yẹn lè fa problem fóun ó ti yé ẹ̀gbọ́n láyé tó wá ṣe síwájú. kùrùbánù sì ti wà kọ́lá bá kùrùbánù kọ́lá bá kùrùbánù ọba sì wọ́ lọ́tẹ̀ẹ́tì àgbọ́yé. so gẹ́gẹ́ bí ẹni tí ń fi làákàyè bá nǹkan tí ń sọ̀rọ̀ láàrin àwọn èèyàn ló bá ní tó bá sì ń wẹ́ má tẹ́tí àgbọ́yé tá a bá ní ká mú kẹ́límà kan tó sọ síwájú kùrùbánù ti wà tipẹ́ ẹ̀dá kùrùbánù ti wà tipẹ́ yẹn tó bá já sí pé kùrùbánù tí ń bá ìsìláàmù mú tá a láàrún sọ́nà ní kùránì lọ ó ti wà tipẹ́ kọ́ ló sọ torí pé bó o ṣe sọ pé ó ti wà tipẹ́ yẹn definitely ó sì wà dé ìsìn náà ó sì wà dé ìsìn náà ẹ wá gbọ́ definition kùrùbánì tóun wá ń sọ ní ìsìn káwá bí ẹ léèrè pé ṣé kùrùbánì tipẹ́ tó ń sọ yẹn náà ló ń tú yìí ní àbò change ọ̀rọ̀ so ojú méjì ni a fi wo ọ̀rọ̀ ẹ o ó sọ yẹn ṣùgbọ́n àwọn tí wọ́n gbé fídíò yẹn wọn gbé débi tí ó sọ pé tó bá wù ẹ́ kó má tẹ́tí àgbọ́yé so láti ibi tó bá wù ẹ́ kó má tẹ́tí àgbọ́yé yẹn ẹ̀já gbọ́ tán kò fi bẹ́ẹ̀ pọ̀. ibi tí mo fẹ́ lò ń bẹ̀ nìyẹn dé ní tóun náà clear ara ẹ̀ dé nìyẹn ó wá lọ pé záàdù ti wà tipẹ́ wá ní wà kẹ́rù záàdì àtẹ́kùwà záàdù eléyìí tó lò ń bí tó lò yìí ní ìsìn ọ̀rọ̀ hajj ní sọ ọ̀rọ̀ hajj ní sọ pé kíyẹn prepare fáwọn tí bá ń lo hajj pé èyí tó bá jẹ́ ọba preparation òun ni kíni o òun ni ìpayà Allah ìyẹn máa ń ṣe hajj ìyẹn ń ṣe ìbádà lillahi ni kì í ṣe torí fẹ́fẹ́rìtì àbí torí kárí mi kẹ́límà záàdù gangan a máa ń lò fún ẹbọ láwọn tí ń bá ń gbẹ́bọ tí ń bá ń ṣe jálàbí débi ẹlẹ́bọ dé ni wọ́n máa ń lo kẹ́límà záàdù fún ẹbọ ìgbà táwa náà ń bẹ lójú ọ̀nà àánú àmọ́ àwọn àfáà ti ń gbẹ́bọ táwa náà ń sìn wọn lọ dáadáa táwa máa ń sìn wọn lọ a máa ń sìn yàn lọ́wọ́ ẹ̀ àwa tiẹ̀ lọ́wọ́ ẹ̀ lódò dáadáa odò kan tiẹ̀ ń bẹ kódà tí odò bá mọ̀yàn tí ń bá ń dáyàn mọ̀ pé kọ́sítọ́mà rẹ̀ odò kan bẹ yóò mọ̀ mí kọ́sítọ́mà rẹ̀ bọ́bọ́ yìí tó ń bọ̀ lé ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ ní àgbọ̀dọ̀ máa wọ iṣẹ́ ẹ̀bẹ̀ àwọn àgbà tí ò ráyè tiwa tá ń dá aláàmú káàkiri so kẹ́límà ọ̀rọ̀ tí ọmọ yẹn sọ nìyẹn áyà Al-Kùránì tí mo kà fún yín tí mo tú yẹn náà ni òun náà tú nǹkan tí áyà wa ń sọ òjò nǹkan tí wọ́n ń tún bíbà yìí so àwọn sísítẹ́ẹ̀mù àti style táwọn oníbídíà máa fi ń sọ̀rọ̀ òun nìyẹn ká wá mú ọmọ yìí lórí nǹkan tí ó clear rẹ̀ kóun sọ kí a má bàa tú sí nǹkan míì táwọn àgbọ́yé nú ọ̀rẹ́ ẹja ń mú lórí nǹkan tí òun fún ara ẹ̀ nǹkan tí ó sọ ó wá ṣe fídíò yìí nípa pé òun fẹ́ fi clear ara òun pé nǹkan tóun sọ ni pé záàdù tóun sọ kùrùbánù tóun sọ òun ni kíni o òun ni náfìlà ìrun sàárà pé kùrùbánù ni tọ́ ọmọ yìí fún ara ẹ̀ ná àlìbárì záàbì nínú oúnjẹ yìí ọmọ yìí fún ara ẹ̀ náà kì í ṣèyàn kan tí máa ń sọ̀rọ̀ tó bá kì í dààmú aslan tẹ́lẹ̀ náà tá a bá ní ká fi àkídà rẹ̀ mú ẹ láwọn nǹkan tó máa ń sọ àwọn kan náà ò lè sọ pé oògùn ò dà níwọ̀ ìwọ ò lè sọ pé kíyàn ṣe oògùn eléyìí tẹ́ ń pè lájò yẹn kíyàn ṣáájú nǹkan yẹn tó láwọn àáfàá tí ń ṣe lábẹ́ yín pọ̀ o tọ́jú ń jálàbí tí wọ́n sì ń lorúkọ sọ̀láàtì káàkiri wọ́n pọ̀ àkídà yín àkídà ẹbọ ni
ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ lọ́dọ̀ yín ọ̀rọ̀ ẹlẹ́bọ ni. Jẹ́ n fún ẹ lápèjúwe tí ò tí ì pẹ́ tátẹ́gùn ò tí ì fẹ́ sí jù. Níjọ́ tó o ṣe ìkómọ bí last week tó o ṣe ìkómọ, àáfàá kan ń bẹ nínú àwọn tí ń rojọ́ ń bẹ̀ tẹ́lẹ̀ ń ṣe wáàsí. Àáfàá yẹn bí wọ́n ní ó ti sọ̀rọ̀ sílé Sọlá ti rí, ó wá clear ara ẹ̀, ó clarify ara ẹ̀ ńbẹ̀ náà, ó sọ àwọn ọ̀rọ̀ kan jẹ́ náà. Làbíbù oníláwàlí ńlá gbẹ̀rẹ̀gẹ̀dẹ̀ yẹn tí Saheed ń pè láàfáà ẹ̀ yẹn, oníbídíà lòun náà o. Òun wá ń ṣe wáàsí ńbẹ̀, wá ní òun gbọ́rọ̀ kan pa àáfàá yẹn tínú ti ń bí òun sí tẹ́lẹ̀. Ọ̀rọ̀ tá àáfàá yìí sọ wá tánú òun. Ọ̀rọ̀ yẹn ń jẹ́ kó fi hàn pé ẹni yẹn wòlíì ni. Òun sì ń àṣù ẹni yẹn pé wòlíì ni. Ìyẹn Làbíbù ó sọ̀rọ̀ ẹbọ yẹn ńbẹ̀ níjọ́ náà. Níjọ́ náà ńbẹ̀ ẹni tẹ́ ẹ wá pè lórí kàlífà àbí lórí Sọlá tí níbi ìjókòó yẹn, ó wá gba máíkrófóònù yín wá ń sọ pé ẹni táwọn bá fi lè páàsì, táwọn endorse, táwọn páàsì ẹ̀ ń lè Sọlá tí ó ti páàsì lálẹ́ kìámà náà nílé Sọlá tí náà ni. So ọ̀rọ̀ ẹbọ ò jìnnà sí gbogbo ẹ̀yin onísúfí, oníbídíà, Sọ̀làtíyà, Kọ̀dìríyà, Ṣàbàndíyà, Ṣàzàlíyà, Tìjàníyà, gbogbo yín báwọn àwọn ọ̀rọ̀ ẹbọ ó kẹnu yín yányán. Àlìbárìsí, ìwọ gan fún ara rẹ gan, ọ̀rọ̀ ẹbọ tó kún ẹnu rẹ ó kọjá dọ́sìnì. Tí yẹn bá ń mú àwọn fídíò ẹ̀ kankan tí yín bá ń mọ̀rọ̀ ẹbọ jáde, jẹ́ ń fún lápèjúwe tí ò tí ì pẹ́ jù náà. Inú oṣù tá a lò tán yìí ni, nínú àwọn tó jẹ́ àwọn brọ́dà tí máa ń tẹ̀lé káàkiri báyìí tí ó wá sẹ́ndí fídíò kan sí mi pé Sheikh Ustaz pé ẹ gbọ́ ohun tálíbárìsí sọ, ó fi nìsíyánù tì sọ́dọ̀ Allah níwà àlìbárìsí. Mo wá fẹ́ kí àáfàá Ibrahim Al-Khalili, mi ní kẹ́ má dìfẹ́ǹdì pé àlìbárìsí ò ní mùrọ́dù eléyìí tí wọ́n bá tọrọ rẹ̀ sí yẹn. Ẹ jẹ́ ká jùúlẹ̀ bẹ́ẹ̀. Kẹ́límà kíyàn fi nìsíyánù tì sọ́dọ̀ Allah, kí ni ìdájọ́ ẹ̀ inú tẹ́ kéńkéwú? Ó ní ẹ̀yin náà ń ṣe ní sálàfù, ẹ̀yin ṣe ní súnà o. Mo mọ nǹkan tí mò ń sọ bá ní ẹ̀yin ṣe ní súnà o. Ṣùgbọ́n mo mọ̀ọ́mọ̀ gbé wá báyẹn, mo mọ̀ọ́mọ̀ pìrìsẹ́ǹtì ọ̀rọ̀ mi bí mo ṣe pìrìsẹ́ǹtì ẹ̀ yìí. Torí bá àfáà Al-Khalili yẹn náà ṣe máa ń sábà pìrìsẹ́ǹtì ọ̀rọ̀. Kémi náà pìrìsẹ́ǹtì ẹ̀ báyìí náà kí n fi ṣe mùkọ́dímà. Kí ni ìdájọ́ ẹni tí bá ń fi nìsíyánù kíyàn ìgbàgbé tì sọ́dọ̀ Allah? Bá Allah máa ń gbàgbé nǹkan, Allah lè gbàgbé yẹn. Kí ni ìdájọ́ ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀? Kẹ́límà yẹn, kí ni ìdájọ́ kẹ́límà yẹn? Tẹ́ bá lọ sínú Àlìbárìsí lórí Facebook ẹ̀, ó wà lórí YouTube ẹ̀, orí TikTok náà ni yẹn ti sẹ́ndì ẹ̀ sí mi, fídíò TikTok yẹn ni. Tẹ́ bá lọ sí Àlìbárìsí náà, àwọn fídíò tó máa ń pọ̀ gan tí máa ń rojọ́ kiri yẹn, àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ tó lóun fún tọ́pìkì nípa kíní kan kóòdì, kíní kan júmọ̀, àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ tí ń sọ. Ọ̀rọ̀ tí wọ́n ń sọ inú fídíò yẹn wọ́n ń sọ pé mi ní fídíò yẹn tò sí mi báyìí, bá pìlẹ̀ fún yín kẹ́ ẹ gbọ́, kò kí n sábà gùn púpọ̀, yín máa ń ṣọ̀ọ̀tì ẹ̀ ni tó lóun sọ̀rọ̀ ìkímà. Torí àwọn Yorùbá, àwọn ọ̀rọ̀ dọ̀láàlì, ọ̀rọ̀ ṣíríkù pọ̀ kan tá a máa ń náà fi ń sọ̀rọ̀ ìkímà gẹ́gẹ́ bí Yorùbá. Yín wá ń sọ̀rọ̀ nínú fídíò yẹn pé ayé tá a ń bẹ yìí yẹn láti máa gbìyànjú kó máa ṣe sàárà, kó máa ṣàdúrà gan, ayé yìí ò ṣe dúró wò nǹkan ṣàrùjọ tí ṣe máa ń rojọ́ yẹn nì. Yín wá ní kó jẹ́ máa ṣàdúrà kó máa pe Allah, tó dá Allah bísí gan, wá kọ́ gbàgbé ẹ̀ dànù. Ọba tó bísí, ìwọ ló máa rán létí. Bó ti ń sọ nìyẹn, ìwọ ló máa rán Allah létí. Torí pé ń kọ́ ohun tí ń rán pọ̀, àwọn tó ń àtẹ́ǹdì sí pọ̀, àwọn tí wọ́n ń pè ń pọ̀, á kọ́ gbàgbé rẹ̀ dànù. Subhanallah, astaghfirullah al-azim. Àwọn ọ̀rọ̀ burúkú nìyẹn. Èèyàn kan ò ní gbẹ́sìn yìí kákìdá rẹ̀ dáa kó jiná ẹ̀rí kó sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ sáàlá gbogbo bó tilẹ̀ òun kó fẹ́ pìrìsẹ́ǹtì ọ̀rọ̀ kì í wá ń ṣe pé káwá ní bí o ṣe mistake ni ìwọ Àlìbárìsí ọmọ Sọlá ti yẹn. Ó dà ká àbúrò Nàkíbù Làṣẹ̀ráàfù yẹn ni. Àwọn fámìlì mi Nàkíbù bí Àmírù Dìjéṣì kankan yẹn náà, gbogbo wọn báwọn náà. Ìyẹn ó wá ń ṣe mistake bó ṣe máa ń sọ àwọn ọ̀rọ̀ rẹ̀ náà nù. Ọ̀rọ̀ mi náà tún bẹ tó sọ náà tí ò tí ì pẹ́. Torí mo tiẹ̀ farabalẹ̀ lọ́wọ́ àwọn fídíò ẹ̀ gan, mo wá lọ ń wò lẹ́yẹ̀ kankan. Èyí tálá ní kí n tó rí wò ní alẹ́ yìí kí n tó di kí mo lọ kí Mágíríbì ni pé òun sọ pé Allah máa ń ṣe pàṣípàrọ̀ nínú kẹ́límà rẹ̀ nípa pé gbogbo ẹni tó dókè ò dókè, gbogbo ẹni tó ga ò déédéé ga, Allah gbà nǹkan kan lọ́wọ́ wọn, ó fi dípò míì ni. Ó ní Allah fi nǹkan kan dì fún wọn ni. So ó gbà nǹkan kan lọ́wọ́ wọn. So ohun tó ṣáà ń sọ ni pé Allah fi kan dì kan fún wọn ni. So òun sọ pé kò sọ́fẹ̀ẹ́ bí ìgbà tó yẹ pé
kò sí nǹkan ọ̀fẹ́, kò sí sàárà, kò sí nǹkan kan ọ̀fẹ́ gbọ́n tó déèyàn. Wọ́n ní ibi tí wọ́n ti ń bọ̀, wọ́n ní ohun tí ń bà wọ́n nínú jẹ́ kí wọ́n tó déèyàn. Ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ ẹbọ pọ̀ ńbẹ̀ tí ò bá àkídà, tí ò bá tàwhídì mu. So ká ní pé tọ̀ Allah ńkọ́ o, ó ń fi kan dì kan fún wọn ni. Tí ó bá ṣoore fún yàn, á gbà nǹkan kan lọ́wọ́ èèyàn, á wá dá èèyàn lóhùn nǹkan tí ń bá ń béèrè. Ó wá pọ̀ bẹ́ẹ̀ láwọn fídíò míì, kó máa ní ẹlòmíì ògo terabyte lògo ẹ̀. Báwo ni wọ́n ṣe mọ̀? Ògo ẹlòmíì, ògo kíní kan gig ni, 7 gig lògo ẹlòmíì, 70 gig lògo ẹlòmíì, ó ti lo 30 gig ńbẹ̀, ó ti lo 40 gig ńbẹ̀. Báwo ni wọ́n ṣe mọ̀? Irú àkídà búwo ni àkídà pé kẹ́ ẹ mọ iye measurement ògo yàn, kẹ́ ẹ tún wá mọ iye tí yẹn ti lò, kẹ́ ẹ tún wá mọ iye tó wá ṣẹ́kù. Àwọn ọ̀rọ̀ ẹbọ ni. Àfáà Al-Khalili ẹ ṣe hukumu lórí àwọn ọ̀bá yìí tó bá kìtàbù wà súnnà mu. Tó bá wá pẹ̀lú ẹni bẹ́ẹ̀ lẹ́lẹ́bọ, tó bá pẹ̀lú ẹni bẹ́ẹ̀ ni ẹlẹ́bọ, pẹ́lẹ́bọ ni, ọ̀rọ̀ ẹbọ ní ń sọ, gbogbo òròrí ẹbọ ni. Ṣé kò bá ṣẹ̀ríà lọ? Fídíò Al-Khalili pọ̀ gan lórí social media tẹ́ pé tí yẹn bá gbọ́ àkídà yé, tó bá gbọ́ tàwhídì yé, o ò lè gbọ́ mẹ́ta tó fi gbé ìdánù pé subhanallah. So Al-Barisi máa ń rojọ́, máa ń sọ̀rọ̀ báyìí ni àwọn nǹkan tí ń bẹ lọ́rọ̀ tiẹ̀ nìyẹn. Eléyìí tí mo wá ń sọ yìí kì í wá ń ṣe bóyá mo fi ń defend àwọn tí wọ́n lọ gbé fídíò ẹ̀. Ohun tí fídíò rẹ̀ gan túmọ̀ sí náà ni nǹkan tí wọ́n gbé yẹn. Nǹkan tí wọ́n title fídíò rẹ̀ sí náà ni nǹkan tó túmọ̀ sí náà nù. Tí wọ́n bá wo àkídà rẹ̀ àti bó ṣe máa ń sọ àwọn ọ̀rọ̀ rẹ̀, ó sì believe ń pa pé àwọn kan ni striker, àwọn kan ń ṣiṣẹ́ nínú ilé, àwọn kan ń bẹ ń ta. Àwọn interview yẹn mo ṣáà rí tẹ́ máa ń sọ bí àwọn ọmọlúdì yín, àwọn ọ̀rọ̀ àgbákò pọ̀ lẹ́nu gbogbo yín gan, ó pọ̀ gan. So èmi ò wá defend àfáà súnnà kankan, bí àfáà kan gbé ọ̀rọ̀ ẹ̀ kan, ọ̀kan lọ́mọ gbé ọ̀rọ̀ ẹ̀, mo padà rí apology ọ̀kan lọ́mọ lórí ẹ̀ nípa pé òun apologize lórí nǹkan tóun gbé nípa Al-Barisi o. Ṣùgbọ́n èmi yín sọ fún yín nípa pé Al-Barisi bá lóun escape níbi gbólóhùn eléyìí tẹ́ iṣẹ́ àyẹn, kó escape níbi àwọn ọ̀rọ̀ ẹbọ míì tí ń sọ. Tá wá sọ̀rọ̀ ẹbọ, ohun tí ń jẹ́ ẹbọ kì í ṣe oògùn, kì í ṣe ìpèsè ilẹ̀ Yorùbá nìkan ní ń jẹ́ ẹbọ. Ẹbọ ń bẹ fil qawl, ẹbọ ń bẹ fil i'tiqad, ẹbọ ń bẹ fil amal. Ọ̀nà mẹ́ta tí yẹn ń gbà sórí ibú láyé náà ni. Èèyàn ò gbọdọ̀ ní méjì kó má ní ẹlẹ́ẹ̀kẹta. Èèyàn ò sì gbọdọ̀ lẹ́yẹ̀kan kó má ní méjì. Ó gbọdọ̀ pé ṣe kí ni? Ó gbọdọ̀ pé qawlu bil lisan àti amal bil jawari aw bil arkan, àti kí ni o? Kéèyàn ní i'tiqad fil qalbi. Àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ni kí ni nìyẹn ti máa ń mú ìdájọ́ ẹlẹ́bọ. Títí kọ́líbù yẹn ẹnìkankan ò lè mọ àfà Allah nìkan. Ohun tí yẹn bá fi hàn sí wa náà láàfin ṣèdájọ́ ẹ̀yìn jẹ́ bí ọ̀rọ̀ Umaru ibn Khattab radiyallahu ta'ala anhu lẹ́yìn ìgbà tí Ànábì sallallahu alaihi wasallam tí Ànábì kú tán, nǹkan tó sọ nìyẹn ń bẹnu Bukhari. Ẹ̀mọ̀yá mi mùsùlùmí kò jẹ́ bó ṣe jẹ́. Jamiu Mofoluwaso tó wá gbé ọ̀rọ̀ tó share fídíò yẹn, òun ni Al-Khalili refer sí nípa pé kí Jamiu Mofoluwaso lọ bẹ̀rù Allah, àwọn nǹkan tí ń sọ, àwọn nǹkan tí ń ṣe, pé súnnà tó tiẹ̀ ń pera yẹn gan ò lè lápá lára rẹ̀ lórí àwọn nǹkan tí máa ń ṣe. Ẹni pé Al-Khalili ń bá wí lórí pé ó gbé fídíò Al-Barisi tí ó gbọ́dì yẹn ní fídíò yẹn tán. Mi ò wá defend Mofoluwaso o. Jamiu Mofoluwaso aláìmọ̀kan lòun náà tẹ́lẹ̀ náà. Aláìmọ̀kan lòun, kankan ò yé nínú ẹ̀sìn o. Nǹkankan ò yé Mofoluwaso nínú ẹ̀sìn pínpín. Tẹ́ bá bá sọ̀rọ̀ ẹ̀sìn ní ìsìn, kò ní ìmọ̀ tí ó fi fún yín lésì kọjá pé kó lọ play fídíò àfáà kan tóun náà gbọ́ nǹkan kan yé, àbí kó lọ share tírà kan lórí social media. Tírà tẹ́ pẹ̀tọ̀ nìkan tí tírà ń wí, ojú Jamiu sì fọ́ kò rí nǹkan tí tírà ń wí ń sálẹ̀, yé sì ń falà sókè. Nǹkankan ò yé òun nínú ẹ̀sìn náà. Ṣùgbọ́n níjọ́ tí ń sọ̀rọ̀ bàbá yín gẹ́gẹ́ bí nǹkan tó topic, ó ní díẹ̀ nínú àwọn sọkúsọ táàfà yín sọ kalẹ̀ kó tó kú. Ó wá dárúkọ Ádámà pé ẹnìyẹn lòun jẹ́ Ádámà, pé Ádámà àkọ́kọ́ náà ni òun náà tóun padà wá. Àwọn Amẹ́ríkà sì máa ń sọ àwọn ọ̀rọ̀ àgbákò yẹn náà tó pọ̀ náà. Mọ́ríkan lé nìyí náà àwọn ìṣe wá sí àwọn sọ̀lá tíjà kìíní kan bàbá yẹn náà báyìí náà. Òun náà ń sọ̀rọ̀ qualities ṣéèkì Ádámà 3 àbí 4 pé bàbá Ádámà, ohun táwọn fi ń pariwo pé kò sírú Ádámà ní gbogbo àgbáyé
torí qualities mẹ́rin kan tó ní tẹ́lòmíì ò ní ni. So àwọn ọ̀rọ̀ orí ibú yẹn pọ̀ gan tí àwọn yẹn máa ń sọ káàkiri báyẹn náà tó tako àkídà. Gbogbo ọ̀rọ̀ tó bá ti tako àkídà, tó bá tako tàwhídì, ọ̀rọ̀ orí ibú ni, kò lè jọ́rọ̀ rí. Mo follow aṣọ wa kóòtì ọ̀rọ̀ yẹn. Ibi tí ẹ ti mọ̀ pé òun ò wà conversant, kò current, kò lajú, kò mọ̀ nǹkan kan tiẹ̀ ni pé àwọn ọ̀rọ̀ tó fẹ́ mú bàbá yẹn fún yẹn kò sí lákọọ́lẹ̀. O ní dẹ̀líìlù tó fẹ́ mú bàbá yẹn fún, kò sí lákọọ́lẹ̀, kò sí sínú recording. So bí àárín yẹn ṣe jẹ́ nìyẹn. Tá a bá wo ọ̀rọ̀ ọmọ yẹn níbi tó sọ tó bá tú sí àti àkídà rẹ̀, ṣùgbọ́n ẹ jẹ́ ká mú un lórí nǹkan tó ń sọ fún wa pé ohun tó ń gbà lérò kọ́ nìyẹn o, sàárà nẹ́fìlà ló ń gbà lérò, ṣùgbọ́n yẹn náà ò tí ì yọkù nú àkídà ẹbọ ẹ̀ tí máa ń ṣe. So eléyìí ni ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ Al-Bari sí yẹn fáwọn tí wọ́n sẹ́ńdì ọ̀rọ̀ náà sí mi. Subhanaka Allahumma bihamdik, ashhadu an la ilaha illa anta, astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum.